bàbá wa Alhaji Abdulrahman Oríyọmí bàbá Oríyọmí Oríyọmí ọmọ Amsat ọmọ Ìbàdàn ni ẹ̀yẹ sọ ọmọ bòmí ọmọ Ìbàdàn gẹ́gẹ́ ni ẹ̀yẹ sọ ọmọ bòmí ẹ ti ta mí lọ́rẹ Alhaji Oríyọmí ẹ ta mí lọ́rẹ ẹ sì ṣe mí lóore inú mi dùn inú mi dùn ẹ sì ta mí lọ́rẹ inú mi dùn Ọlọ́run ò ní bọ́lá yín jẹ́ ọlá nẹ́bì ẹ ní rí kú ọmọ ọlá nẹ́bì àwọn ìyàwó yín ò ní kú ọlá nẹ́bì kódà ẹ ní làlọ́ọ̀dí ọlá nẹ́bì lókè lẹ́ẹ̀sì máa lọ. Bàbá wa Alhaji Oríyọmí Alhaji Oríyọmí ọmọ Ìbàdàn ni ẹyẹ sọmọ bòmí ẹyẹ sọmọ bòmí aláàánú gbogbo mẹ̀kúnnù Ọlọ́run ò ní jẹ́ ẹrìndín bí irú ọba mi ò ní sọ yín sínú kóló bó bí ẹ̀kọ́ yẹn gan má jẹ sàgbà kó ra bàánú Ọlọ́run. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala ali sayyidina Muhammadin kama sallaita ala sayyidina Ibrahim wa ala ali sayyidina Ibrahim fil alamin innaka Hamidum Majid. Allahumma amin. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Màmá wa owó ní Mẹ́kà àwọn ni wọ́n wà bí báyìí tó kí ní ọmọ bí dáadáa. Alhaji wa Oríyọmí Hamzat wọ́n gba ká dúpẹ́ fún ọ ní ìrọ̀lẹ́ yìí nípa ọ̀rọ̀ Mẹ́kà màmá wa Alhaja wa owó ní Mẹ́kà Alhaja wa Nana Rashidat oníwìrìdì ní ètò tí gbogbo èèyàn rí ìgbà tí mo lọ tálájì ní kí mo pásítọ̀tù wọn wá ń gbà yẹn tá lọ fi sàn wọ́n. So látijọ́ òní màmá wa yìí wọ́n ti ń dààmú sókè ní ẹ̀yìn kò fún ìdáadáa tó. Màmá ti ń dààmú wá wọ́n ti ń dààmú lọ. So Alhaji bá ní kí n sẹ́ndì data page nígbà yẹn wọ̀n sí Nàìjíríà travelling tán lọ yìí. So ìgbà tí wọ́n dé Ọlọ́run ní mo ní ìfàdé àti bá wọn sọ̀rọ̀. Mashallah nísìnyí ní last week ní Sunday ó díje ìje lónìí òun ni mo bá rí kọ́ọ̀lù gbà látọ̀dọ̀ bàbá dáadáa ọkọ̀ olóyún wọ́n bá pè mí sàlámù àlékún àwọn tí máa ń pè mí tẹ̀mí ẹgbẹ́ mo ní kò sí nọ́mbà yín lórí fóònù ni o kí ni ẹ̀ háàfù ní gbé tó bá gbé alájà tó bá gbé mi tó bá pa méjèèjì pọ̀ àwọn tí ń pè mí láti jẹ́ òní nǹkan lọ́wọ́ kò sí nọ́mbà yín lórí fóònù mi ni wọ́n tọ̀ Alhaji ti hando fa ájì màmá lé àwọn lọ́wọ́ ní tó bá ká àwọn ọmọ pè mí èmi dé lọ́sàn-án yìí tí mo ṣe rìsífù kọlù bàbá ọkọ̀ olóyún nù tí Alhaji wa Oríyọmí Hamzat tí wọ́n gbé ájì mi lé lọ́wọ́ wọ́n bá ní kẹ́ wá gba abẹ́rẹ́ lọ́la ẹ bọ́ múra ájì ẹ̀dọ́ báyìí ti lè gba abẹ́rẹ́ nísìn tó gba báàgì gba gbogbo ájì yá nìyẹn. Alhamdulillah kí lẹ́ni tẹ́ fẹ́ sọ fún Alhaji àti gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n wò yín bá wọn níbo akẹ́ tó sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n sọ pé ṣebí màmá ti lọ hajj ní last year màmá ò lọ hajj kankan ní last year mo ń sọ fún yín náà passport la rí ṣe visa late kò jáde so this time around gẹ́gẹ́ bí àṣẹ bàbá wa Oríyọmí Hamzat aláàánú mẹ̀kúnnù èèyàn dáadáa ẹni tó rí jẹ tó fẹ́ lòmíì jẹ ẹni tó jẹ́ sí pé tọlọ́run nìkan làwọn gbé lọ́wọ́ pàwọn ń ṣe wọ́n ti wá ní kí màmá wa gba abẹ́rẹ́ fún hajj wọn ní àárọ̀ la ní Àgídìgbò FM ó túmọ̀ sí pé ẹni tó bá wà Àgídìgbò láàárọ̀ la nísìn Àgídìgbò wa kan náà ni yóò pàdé Alhaja wa owó ní Mẹ́kà ìgbà tí mo pè yín wípé wọ́n pè mí pé ẹ wá gba abẹ́rẹ́ lọ́la o èyí ṣe tẹ̀lé sùn di bí ọ̀túnla torí mo rí pé ìsunkún kí ló dé. ìtẹ̀wọ́n bí jẹ́ ṣe ní mọ́ ibì kan ni mo wà gan kódà Ọlọ́run ló yọ mí bí tí mo ti ń bọ̀ tó yẹ kí n tẹ̀ gbé ọ̀kadà ìmọ̀ yìí pé yẹ kí n gbé ọ̀kadà ìrìn ni mò ń rìn bọ̀ tó ṣe wípé gbogbo ọkàn mi bí kí n rí kíní kan kò tẹ̀ gbé mi ká fi dé yàyìn níbi tí àtijọ́ onílẹ̀ tí kò ìtẹ́ ìwà bí tí ìsàdọ̀ pé ẹ̀fọ́ kan balẹ̀ bóò lórí lẹ́mi. ọkàn mi wà bákan ní tó tọ́ àwọn ojú Ọlọ́run náà ní
sọ àwọn ojú ọlọ́run náà ní ọkàn mi sá ẹ̀ǹtẹ̀ mo sá mọ̀ pé tọ́ ìbẹ̀ onígan ni mo dà níyàn pé yìí tó wá sálámà sí i. pé bò ó ní. pé bò ó ní torí oró ń sùn ojú ọwọ́ nínú. tọ́ onísìn wa ń kọ́ báyìí. pẹ́lẹ́dọ̀ lọ. ọ̀yẹ́ ẹ fún Aláàjì Oríyọmí ní àwọn àdúrà. bàbá wa Alhaji Abdulrahman Oríyọmí ọmọ Amsat bàbá dáadáa ọlọ́run bá mi dúpẹ́ fún yín ọlọ́run ní fara ní gbogbo táwọn wò tínú yín dùn ọlọ́run ní sọ ìdí ìbànújẹ́ mọ́ yín lọ́wọ́ ọlànàbí lọ́dọ̀ ọlọ́run ó jẹ́ ẹ máa bẹ dáadáa ẹ bá mi ṣàdéhùn ẹ sì síkà fún mi ẹ bá mi ṣàdéhùn ẹ sì mú àdéhùn náà ẹ sì mú un fẹ́. ẹ fi wákàtí àdúrà fún wọn. bàbá wa Alhaji Abdulrahman Oríyọmí bàbá Oríyọmí Oríyọmí ọmọ Amsat ọmọ Ìbàdàn ni ẹ̀yẹ sọ ọmọ bòmí ọmọ Ìbàdàn gẹ́gẹ́ ni ẹ̀yẹ sọ ọmọ bòmí ẹ sì ta mí lọ́rẹ Aláàjì Oríyọmí ẹ ta mí lọ́rẹ ẹ sì ṣe mí lóore inú mi dùn inú mi dùn ẹ sì ta mí lọ́rẹ inú mi dùn ọlọ́run ò ní bọ́lá yín jẹ́ ọlá nẹ́bì ẹ ní rí kú ọmọ ọlá nẹ́bì àwọn ìyàwó yín ò ní kú ọlá nẹ́bì kódà ẹ ní làlọ́ dé ọlá nẹ́bì lókè lẹ́ẹ̀sì máa lọ. bàbá wa Aláàjì Oríyọmí ọmọ Ìbàdàn ni yóò ẹ̀yẹ sọ ọmọ bòmí ẹ̀yẹ sọ ọmọ bòmí aláàánú gbogbo mẹ̀kúnnù ọlọ́run ò ní jẹ́ ẹrìndín bí irú ọba mi ò ní sọ yín sínú kólóbó bí ẹ̀kọ́ yẹn gan má jẹ́ sàgbà kó ra bàánà lọ́hún má jẹ́ sàgbà kó ra bàánà lọ́hún Oríyọmí má jẹ́ sàgbà kó ra bàánà lọ́hún irọ́ tọ́jọ́ ni tọmọ aráyé máa ń pamọ́ ni gbogbo ọ̀rọ̀ tá ẹ̀ mọ̀ dí o tí gbé ní jù sẹ́wọ̀n mọ́mọ́ jẹ́ sàgbà kó ra bàánà lọ́hún ọlọ́run ọba mi dúpẹ́ fún yín ọlá nàbí bàbá wa Alhaji Oríyọmí aláàánú gbogbo mẹ̀kúnnù ẹ wo owó ńláńlá owó ńlá ni o ẹ wo owó ńláńlá ẹ wo owó sípà mi ọ̀ká owó sípà mi ọ̀ká owó sípà mi ọ̀ká lẹ́fi rẹ̀ mi ní Kàábà owó ńláńlá àti owó ní Mákà kàbínú lọ owó tí ipá mi ọ̀ká ipá mi ọ̀ká owó tí ipá mi ọ̀ká owó ńláńlá náà lẹ́fi rẹ̀ mi ní Kàábà. Oríyọmí bàbá wa Alhaji Oríyọmí ọ̀dọ̀ ọlọ́run lẹ́gbàládá torí ẹ̀yin gangan láfọ̀tún sóre máa jó sí ọmọ ẹ̀yin gangan láfọ̀tún sóre ẹ̀sìn sóre fún mi inú mi dùn inú mi dùn ọ̀dọ̀ ọlọ́run lẹ́gbàládá ọlá bismillahir rahmanir rahim. اللهم يا من أسير جميلة وستر قبيحة ولم يؤيس بالجريرة ولم يأتيك سترة ويا زم العفو ويا زن تجاوز ويا واسع المغفرة ويا باسط يدين برحمتي ويا زاني كل نجوى ويا منتهى كل سقوى ويا كريم الصفي ويا زم المن ويا مكل اليسرات ويا مبتدئ بنيام قبل استقاقيا ويا ربي ويا سيدي ويا مولاي ويا يا رغبتي أسألك ألا تسوي إليك ببلاء الدنيا ولا بعذاب النار سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جندك وجل ثناؤك ولا إله غيرك اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام فأين ربنا بالسلام وادخلنا دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. àwọn olólùfẹ́ yìí torí pé lẹ́sìn ní hajj ń sẹ́ pé èmi náà ń lọ àbí a sì pàdé lọ́hùn ẹ fi wákà ṣàdúrà fún àwọn olólùfẹ́ yìí ẹ kó pọ̀. gbogbo ẹ̀yin olóore mi gbogbo ẹ̀yin tẹ́ ṣàánú mi níwòye èsì gbogbo ẹ̀yin tẹ́ fún mi lówó níwòye èsì ẹni tó fún mi lówó lọ́kùnrin ẹni tó fún mi lówó lóbìnrin gbogbo ẹ̀yin tẹ́ ta mí lọ́rẹ pátá
inú yín ó dùn o ẹni rí kú ọmọ lánàbí èmi Nana Rasidatu oníwìrìdí mo mọ̀ọ́rẹ́ sukura lillahi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín látòkè délẹ̀ ọlọ́run ò ní jẹ́ rí kú ọmọ lánàbí lókè lẹ́ẹ̀sì máa lọ ọlọ́run ò ní bọ́lá gbogbo yín jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ta mí lọ́rẹ tẹ́ fún mi lówó tẹ́ ta mí lọ́rẹ tẹ́ fún mi lówó tẹ́ ní kí n fi ṣe passport gbogbo yín inú yín ó dùn àṣírí yín ó bò ẹ̀ ní rí kú ọmọ ẹ̀ ní wàhálà ẹ̀ ní ràǹrà lókè lẹ́ẹ̀sì máa lọ ọlọ́run ò ní jẹ́ sóore sí ọlá nàbí. tẹ́ ẹ bá fojú kàn nábì ní ṣe pé ẹ fẹ́ lè wo sàrí ànábì ẹ fi wá ká ẹ tẹ̀ ní nǹkan kan fún ànábì àbí kò ní. wọ́n ti jí iṣẹ́ mi o wọ́n ti jí iṣẹ́ mi o èmi Nana Rasidatu wọ́n ti jí iṣẹ́ mi ní kábàárì ànábì àwọn bàbá wa Alhaji Aribidesi ẹ mọ̀mọ́ jí iṣẹ́ mi o ẹ ti jí iṣẹ́ mi ní kábàárì ànábì níwòye ẹ̀sìn ẹ ti jí iṣẹ́ mi o wàláyé ẹ jí iṣẹ́ mi ní Káàbà pé èmi náà ń bọ̀ àti owó ní màkà ọ́ kàbínú lọ àti owó ní màkà ọ́ kàbínú lọ ẹ ti jí iṣẹ́ mi o àwọn ọmọ jí iṣẹ́ mi ní kábàárì ànábì o pé èmi náà ń bọ̀ àti owó ní màkà ọ́ kàbínú lọ. ẹ bá wá dé kábàárì ànábì bó lẹ́ ti ṣe. alili masiratu ó kú ya. Nawa taibata musiriya. ẹ̀dùn ìtẹ́ mọ̀ wí lọ́hùn nù ẹ ti fẹ́ mọ̀ táṣì èrì tèmi náà. ìtẹ́ wí fọ́ gàánù tẹ báyìí débẹ̀ ẹ dákun ẹ gbé sókè. alili masiratu nawa taibata musiriya. Liasura kabura liasimiyi Muhammadi. Anna mutadi Anna ajizu Anna jailu Anna musinibu Anna asikuli Muhammadi. Muhammadu mi Muhammad mimu wau wa mimu wadali. Allahu Akbar. So Alhaji Oríyọmí Hamzat a tún fi àsìkò yìí a fi ń kí ọkùnrin takuntakun ẹni tó jẹ́ sí pé al-hurru idha wa'ada anjaza ọmọlúwàbí tó wá ṣàdéhùn ó sì mọ̀ sọ wọ́n ti ní kí màmá wa gba abẹ́rẹ́ láàárọ̀ ọ̀la wọ́n kà ń yá díẹ̀ kọ́lá mi ti ń wo yìí gan bíi kẹ́yìn ó débẹ̀ kémi tó káwá tó báyìí ọlọ́mọdé káwá jíra fúlàṣẹ́ yìí. àmín. mọ́jì kọ́wọ́ ayé ó tẹ̀ wọ́n mọ́jọ́wọ́ ayé ó tẹ ẹni tí ó tẹ̀ tí ó kàn wọ́n ọlọ́run kó gbé ẹ lékè gbogbo ṣùgbọ́n lílọ bíbọ̀ ọlọ́run jọmọ ẹja sí rọ agídìgbò kó má jóná o kó má ràn ọ̀tá kó má sẹ́mẹ̀ ẹ̀yin náà ẹ̀wà ní kú sọ̀hún ẹ̀ ń lọ dáadáa ẹ̀ pọ̀ dáadáa gbọ́ ẹni ẹ bá fi ẹ̀ tún dé báwọn dáadáa ọlọ́run kó wá bùkún yín púpọ̀ ọlọ́run kó bùkún yín púpọ̀ kákò yóò kún kẹ́kẹ́ lọ kákò yóò ṣe kí kó kún kẹ́kẹ́ lọ kẹ́ẹ̀ríre kó bọ̀ ọlọ́run sì gbà hajj aláàjì tí wọ́n ń ṣe báyìí owó ń bẹ nípa náà fi ń rí ṣe gẹ́gẹ́ bálájì àti pé owó ni mẹ́kà ọkọ̀ àbínú lọ owó ń wá nù àwa tá à ń kó èèyàn lọ 10 million ni ẹ fẹ́ wulẹ̀ dààmú ara yín díẹ̀ náà ló fi dí ní 10 million ọ̀túnla nísìn tọ̀dọ̀ wa ló wà close ẹni tí ò lọ lọ́dún ìkọ̀ lọ́nu àfi bọ́lọ̀ ń bá fẹ́ ṣe mírèkù tí bọ́ọ̀dù ó ti close tẹ̀ ẹ wá wo déédéé àsìkò gbà tí ń kú ọ̀la ọ̀túnla yìí táwọn èèyàn lè bẹ̀rẹ̀ ó ti close kò tún lọ láwọn tí ò fẹ́ kẹ́ ẹ lọ torí kò sí bẹ́ẹ̀ yóò ṣe ríre tí ò ní ànímọ̀ rẹ́ni tí ò fẹ́ kiri wọn kó wọ́ọ̀kì lónìí báyìí wọn á ní kẹ́ wá gba abẹ́rẹ́ ẹ sì lọ dáadáa ẹ bọ̀ dáadáa ẹ pàdé wa lágídígbò lọ́la gbogbo ẹni tó bá fẹ́ gán ni mọ̀mọ́ ìyàwó ni mọ́ká so àdúpẹ́ fún yín gan o gbogbo ẹni tí ń béèrè ẹ ṣí ẹ̀rẹ̀ kó kárí èyí tẹ́ bá gé ẹgé gbogbo ẹni tí ń béèrè pé ìyá owó ni mọ́ká ẹbí wọn lọ mọ́ká wọn ò lọ wọ́n tẹ̀ fẹ́ lọ nù wọ́n sàì gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ rí wọn ní Mínà ní láàṣì ẹ̀ ìrọ́lẹ̀ ń pa tàbí kẹrẹ́ ni tọ́jọ́ wọn
tàbí kó jẹ́ mi mo rí lẹ́rí tẹ́tí wá rò pé bá ti lè ráfà ríbidé sí alájà náà wà wọ́n sẹ̀ ń lọ ní ọdún yìí nù last year yẹ passport àrígẹ́tì gẹ́gẹ́ bí kìràkìtà wa nígbà táwa jí ni ká lọ ṣe ìgbà táwa fi parí àwọn company tó kù èmi èsì tí wà ní position kí n rí nǹkan kan ṣe nígbà yẹn so àwọn company tó kù tá à ń rí kò ṣúọ̀ kọ́nà ọlọ́run ní òjé ká lọ́run lè kó ọwọ́ oúnjẹ náà àwọn company míì tó ṣẹ́kù tí wọ́n sọ páyé wà ìjọ náà wọ́n padà káwé èèyàn lọ́mọ́ èpè wọ́n ṣẹ́ aláàjì wa farabalẹ̀ nísìnyí o ti ṣúọ̀ ọlọ́mọyẹ congratulations ìyàwó ni maka wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.